Akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ìyẹn the former secretary to the government of the federation ọ̀gbẹ́ni Babachir Lawal ó mà ti tú àṣírí ńlá síta nípa olórí oko orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ ni ọmọ bíbí ìpínlẹ̀ Adamawa náà ó ti jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fẹ́ràn kọjá sísọ kì í sì fi ṣeré òun ní sìgá, ìyún sìgá tí àwọn onímọ̀ ìlera tí wọ́n máa ń sọ pé ó léwu fún ẹ̀dá, ó sì máa ń gé ẹ̀mí ẹ̀dá kúrú, tó sì jẹ́ pé níṣe ni ọ̀rọ̀ yìí inú ti di nǹkan lórí ẹ̀rọ ayélujára nítorí pé ọ̀pọ̀ àwọn alátìlẹyìn àti ọmọlẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu iná ti bẹ̀rẹ̀ sí ni máa dojú ìjà kọ Babachir Lawal báyìí. ẹ rántí pé lásìkò ìjọba olóògbé Muhammadu Buhari nígbà tó bẹ̀rẹ̀ ìjọba ẹ̀ lọ́dún 2015, Babachir Lawal tó súnmọ́ Tinubu púpọ̀ ó ní Buhari ló yàn gẹ́gẹ́ bí akọ̀wé ìjọba àpapọ̀ kó tó wá di pé wọ́n fẹ̀sùn kàn wípé ó fi odidi igba mílíọ̀nù náírà 200 mílíọ̀nù náírà ó lóun fi gé koríko, tó sì jẹ́ pé ràbàràbà ìṣẹ̀lẹ̀ yìí ló jẹ́ kí wọ́n lé Babachir Lawal kí wọ́n lé kúrò ní ipò. Látìgbà náà ni Babachir Lawal kò ti rí ipò kan dìmú mọ́, tó sì jẹ́ pé ní báyìí ẹni tó ń ṣe àtìlẹ́yìn fún láti di ààrẹ lọ́dún tó ń bọ̀ òun náà ni gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra Peter Gregory Obi tó ṣe àtìlẹ́yìn fún lọ́dún 2023 náà. ṣá o nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe ní ọ̀sẹ̀ tí ó kọjá pẹ̀lú iléeṣẹ́ tẹlifíṣàn Symphony TV inú màá ti bẹ̀rẹ̀ sí ni máa tú àṣírí nípa Tinubu. Ó ní òun súnmọ́ Tinubu dáadáa, òun sì mọ̀ ó ní Tinubu òun ò mọ nǹkan tí ó ń kó ọ̀rọ̀ jọ sí, ó ló jẹ́ni tí kì í fi bẹ́ẹ̀ náwó rẹpẹtẹ, ṣùgbọ́n ó ní tó wá lé ọrọ̀ ayé tó bẹ̀ sí ó lóun ò lè sọ ní pàtó nítorí pé kò yẹ kó lè díje du ipò ààrẹ fún sáà kejì bí kò ṣe kó lọ mójútó ilé rẹ̀. Ó ní ara Tinubu ò yá rárá, ìdí eléyìí ló sì fi máa ń lọ sí orílẹ̀-èdè France ní gbogbo ìgbà láti lọ tọ́jú ààrẹ. Ó wá tú àṣírí pé gbogbo tí Tinubu ń kó jọ ó ló jẹ́ni tó ń súnmọ́, ó ní bó bá jí làárọ̀ ó ní ògì àti mọ́ínmọ́ín ló máa sábà máa mú, àbí kó jẹ ọ̀gẹ̀dẹ̀ àti ẹ̀pà olóúnjẹ náà nìyẹn. Ó ní ṣe ẹni tí kì í náwó púpọ̀ tó jẹ́ pé irú oúnjẹ tó ń jẹ náà ló wá ń kó irú owó tó ń kó yìí tó ń kó pamọ́. Bákan náà ni Babachir Lawal tó wá jẹ́ kó dé mọ̀ wípé Tinubu tó jẹ́ ẹ̀dá tí kì í fi sìgá ṣeré o, ó ló kúndùn sìgá púpọ̀, kódà ó ní bí ò bá jẹun tó bá ṣàti rí sìgá ó ní ó fẹ́ràn ẹ̀, ṣùgbọ́n tó ní òun ò mọ̀ pé yóò sì mú sìgá náà di àsìkò yìí, ìyàn pé nígbà tóun sì súnmọ́ sìgá náà Tinubu kì í fi ṣeré rárá àti rárá. Bára tí Babachir Lawal tó sọ̀rọ̀ ìlú ti di ariwo ńlá táwọn ọmọlẹ́yìn Tinubu tó sì ti bẹ̀rẹ̀ sí ní lọ máa sọ̀rọ̀ burúkú sí i lórí ẹ̀rọ ayélujára pé ó yẹ kó fi tiẹ̀ sí tiẹ̀ o, kí ló kàn án nípa ìlera Tinubu àti gbogbo ohun tó ń sọ nípa Tinubu kiri.